Bàbá Èkìtì ti fohùn ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá pé àwọn Afẹ́nifẹ́re tòótọ́ tó jẹ́ bàbá gidi gan fún àwọn ọmọ Yorùbá làwọn tó ṣetán láti ran Yorùbá lọ́wọ́ láti gba òmìnira wípé kì í ṣe àwọn tó mọ̀ pé nǹkan ò lè dá bẹ́ẹ̀ wọ́n ní kí Yorùbá máa manage ẹ̀ bẹ́ẹ̀ pé restructuring ni kí Yorùbá máa ṣe kán máa béèrè fún federalism true federalism. Bàbá Èkìtì ṣàlàyé àwọn ìdí tí state police ò ṣe lè wáyé tí wọn lè jẹ́ kí state police wáyé Nàìjíríà. Kódà ó jẹ́ kó yé àwọn èèyàn pé ayé àtijọ́ làwọn tó di Afẹ́nifẹ́re mú ṣetán láti jà fúnlẹ̀ Yorùbá wípé àwọn tó wà ń sìn yìí wọn ò ràn anybody o. Ṣé lóòótọ́ ni pé àwọn àgbà Yorùbá máa ń fi ọ̀rọ̀ restructuring àti true federalism gbowó lọ́wọ́ àwọn ìjọba? Bàbá Èkìtì tú àwọn àṣírí kan lórí gbogbo bí àwọn àgbà Yorùbá kan ṣe ń fi ìjẹkújẹ wọn ṣe àkóbá fún ilẹ̀ Yorùbá. Kódà Bàbá Èkìtì ṣàlàyé àwọn tó ní Nàìjíríà, àwọn tó di Nàìjíríà mú. Bàbá Èkìtì sọ ìdí tó sì jẹ́ pé Yorùbá ò gbọdọ̀ tẹ̀lé gbogbo ọ̀rọ̀ Afẹ́nifẹ́re mọ́. Bàbá Èkìtì tú àṣírí tó pọ̀ lórí ohun tí Afẹ́nifẹ́re tó yẹ kí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá tí wọn ò tí ì ṣe. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o. Ẹ já gbọ́ ohun tí Bàbá Èkìtì tún sọ nípa àwọn Afẹ́nifẹ́re tó wà lásìkò yìí. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Kọ́kọ́rọ́ agbára Nàìjíríà ọwọ́ wọn ló wà. Kò sí anything amendment, forget it. That constitution tí Abdulsalami gbélé yín lọ́wọ́, òní Nàìjíríà ó máa lò lọ tí Nàìjíríà bá ṣì ń jẹ́ Nàìjíríà. Wọ́n á kàn máa fi kún ni, let the Yoruba senators. Currency issue kan, rí wípé wọ́n á kó dànù ni. State police tán sọ, rí pé wọ́n lè lọ́bẹ̀. The Fulani know pé tí wọ́n bá fún everybody ní orí ọ̀fẹ́ state police. A jẹ́ pé tí àwọn ọmọ wọn tán. Wọ́n lè lọ́bẹ̀. Tẹ́ fún wọn ní state police. Tí Èkìtì state ní police títẹ̀. Tí Ondo state ní police títẹ̀. Tí Ọ̀ṣun ní títẹ̀. Tí Ògùn ní títẹ̀. Tẹ́wọ́ akọ́ra wọn papọ̀ tó pé ní joint police force. Tọ́kọ̀bọ̀ lé wọn lọ́wọ́ eléyìí tó sọ wípé àwọn Àmọ̀tẹ́kùn tí ilẹ̀ Yorùbá dálẹ̀ wọn ní orí ọ̀fẹ́ àti lo AK-47 ṣùgbọ́n àwọn tí náà tí wọ́n ní orí ọ̀fẹ́ láti lo AK-47 Méyétì Àlà ń gbé AK-47 dání àwọn Ìsìbà àwọn ń gbé AK-47 dání ṣùgbọ́n àwọn iye ilẹ̀ Yorùbá ń bíbà yìí àgbélẹ̀rọ ìbọn títí wa ló wà lọ́wọ́ wọn. Nigeria government say no, you can't carry AK-47 torí wọ́n mọ̀ àrà tí Yorùbá lè dá. Wọ́n mọ̀ pé ọgbọ́n ń bẹ, òye ń bẹ, làákàyè ń bẹ, agbára yẹn náà wá gbà lọ́wọ́ Yorùbá. Ní wọ́n fi dé pé kò sáyè kan gbé ìbọn AK-47 ṣùgbọ́n àwọn ọmọ títí wọ́n lè gbé AK-47. They will never sign the state police yẹn ẹgbẹ̀gbẹ́ ẹ̀. Wọ́n mọ̀ pé kò lè favour wọn anything that will not favour the Fulanis kò ní wọnú ìwé. Àwọn tó gbé constitution yẹn lélẹ̀ fún yín wọ́n máa tán ṣe the whole Nigeria. Nigeria belong to them. Nigeria belong to the Fulanis. So tí àwọn bàbá kan wá dìde lẹ́yìn tó bá sọ pé let us restructure this country, they are wasting their time. They know. Bàbá mi Adébáyọ̀ ṣètò ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ojú òní tì yín Star Baby tì yín àánú àsọ̀rọ̀. They know. They know. Méjì ìgbà tó ti pariwo restructuring ni. It's over 60 years. Over 60 years. Tó ti pariwo let us restructure this country. It's over 60 years. Before the independence. Ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nípa Afẹ́nifẹ́re tó wà láyé òde òní. Abdulsalami ó tún gbé another topic. Ó gbé lé wọn lọ́wọ́. Amendment. We must amend this constitution.
òpó tí àwọn àgbàlẹ̀ Yorùbá bá fẹ́ jẹun strategy tán àwọn bàbá tó tọ́jọ́ ń lò tẹ́lẹ̀ táwọn rí táyà pé enough, why are we deceiving our people? Kí ló dé tá ń ta àwọn èèyàn wa? What we know that it cannot happen. Tá bá ti fẹ́ gbowó lọ́wọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì, tá bá fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì tó wà lórí oyè kó focus attention sọ́dọ̀ wọn. Ló wà máa gbọ́, we must restructure this country. We must do this thing. Pápá bá rí ẹ̀ tá bá fẹ́ bá yé jẹ́ pátápátá lọ máa gbọ́. Nigeria must have a true federalism, that they know that there is nothing like a true federalism in this country. How many states ló wà ní ilẹ̀ Yorùbá? Wọ́n tún ṣe wọ́n gé Kogi, wọ́n tún gé Kwara kúrò lára Yorùbá. Àwọn àgbààgbà yẹn dẹ̀ mọ̀. No one of them can say no. The Kwara state belongs to the Yorubas. Out of 16 local government, ṣé 16 ni? Yes. 12 local governments in the Kwara state belong to the Yorubas. 12. 6 in Kogi. We control state mélòó náà gbẹ́lẹ́ wa lọ́wọ́. Ó ti pẹ́ tó ti ń dì pẹ̀lú Yorùbá. It is because of the Yorubas. Láyé ẹjọ́ wọn àná náà fi gbé middle west jáde síta because of Awo. Wọ́n ya Bende state, wọ́n yà kó lára Yorùbá. Those people, àwọn bàbá ẹ̀dá ẹ̀mọ̀, they know the history. They know the history. That àwọn tó ní Nàìjíríà, they are Fulanis. Kọ́kọ́rọ́ Nàìjíríà ọwọ́ wọn ló wà. Wá ẹ̀tẹ́ fi ń bá wọn dùn. Tójú yín ò bá là ń gbà yẹn lọ́hùn. Ojú àwa ti là. Àwa dẹ̀ sọ pé pípa tá pa wá yẹn. That lecturer ní religion Babcock University, àwọn mẹ́rin ni wọ́n lọ jẹun ní nádà àwọn Fúlàní dẹ̀ pàdé wọn lọ́nà. Ní wọ́n ní ká wọnú bí mọ́tò pé àkílà fẹ́ wọnú mọ́tò fún ẹni tó sọ̀rọ̀ nínú wọn dẹ̀ gbébọn fún. Àwọn mẹ́ta tó kù wọ́n kó wọnú gbó. Ka Yorùbá ma or let me say Yorùbá boy can do it in Kano. Ṣé ọmọ Yorùbá kan lè ṣerú ẹ̀ ní Sokoto? Kó ní ọmọ OPC lòun. Bàbá Èkìtì ló fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nípa Afẹ́nifẹ́re tó wà láyé òde òní. Kò dẹ̀ sí ní tó máa ṣẹlẹ̀. Kò rẹ́rẹ́ kankan ò ní rún. Why are we deceiving ourselves? Àwọn bàbá ẹ̀ mọ̀ pé Yorùbá ò lẹ́nu ní Nàìjíríà, ṣùgbọ́n táwọn máa jẹ làwọn wá. Wọ́n ti drop Fisher Awólọ́wọ̀ tipẹ́ láti gbà tí bàbá Abraham Adéṣeyà ti kú. Náà ti drop Fisher Awólọ́wọ̀. Fisher ara wọn ló kù. Tó ń tẹ̀lé káàkiri. That is why you see Yoruba scatter everywhere. Everybody ń jápa yẹ̀dẹ̀ làwọn Fúlàní ń wá. Pé tílẹ̀ ìwà bá ṣù tó bá da horo ń bíbá yìí, ìbá àwọn tó kù wọn á lè lórí ọ̀fẹ́ àti kọ́ńkà wọn. Olè làwọn bàbá yẹn fi true federalism ń jà. Olè. There's nothing like a true federalism. And they know that true federalism cannot work in Nigeria. Senator, àwọn ló pọ̀ jù ńbẹ̀. Rep, àwọn ló pọ̀ jù ńbẹ̀. State, àwọn ló pọ̀ jù ńbẹ̀. Go and check. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀wé, tẹ́ ẹ kàwé, tẹ́ ẹ kájú wé, tẹ́ ẹ tún ka ẹ̀yìn ìwé sí. Ẹ lọ check allocation bó ṣe ń pín. Allocation Kano nìkan, ó fẹ́ ju gbogbo tilẹ̀ Yorùbá lọ. Owó state ti federal government dẹ̀ ti rówó jù. Èkó ni èló ni federal government ń gbà lọ́wọ́ Lagos state ní oṣù. Èló náà ń dá padà sí ọwọ́ Lagos state. Yorùbá ṣiṣẹ́ bí erin, à ń jẹ̀jẹ̀ ìrírí. Àwọn bàbá ẹ̀dẹ̀ ṣe ń pariwo. Restructure nìkan. Don't let us deceive ourselves. Bola Ahmed, President of Federal Republic of Nigeria, Aṣíwájú Bola Ahmed,
was among of those who tó ń pariwo true federalism. Ẹ lọ wo interview ẹ̀ dáadáa kí bàbá Bọ́lá Ahmed sọ pé òun ò believe ní Nàìjíríà mọ́. He was among of those who shouting every day true federalism, true federalism. Bàbá Bọ́lá Ahmed wọ́n wà lára àwọn tó pariwo state police, state police. Bàbá Bọ́lá Ahmed wà lára àwọn tó sọ wípé let us amend this constitution. This constitution that we are using is given to us by a military officer. Kí ló dé tí bàbá Ahmed Tinubu sọ bẹ́ẹ̀ mọ́? Àwọn tó ní Nàìjíríà ti sọ pé shut up. Shut up. Bàbá Èkìtì ló fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nípa Afẹ́nifẹ́re tó wà láyé òde òní. Àwọn kẹjọ sí tàwọn ní Bọ́lá Ahmed is not our president. Shut up! Don't say that. Kí náà pè ní true federalism? Kí náà pè ní state police? Ẹ̀rí ọ̀gá ọlọ́pàá tó jáde síta tó ní Nàìjíríà are never ready for state police. Àwọn tó ní Nàìjíríà ti bá wọn sọ̀rọ̀ ni. Àwọn títí bàbá àwọn bàbá títí wa tá à ń wò gẹ́gẹ́ bí ọmọ Awólọ́wọ̀ wá dìgbẹ̀wò dání fún wọn. Ni mo fi ní pé kò sí ìyàtọ̀ láàrin wọn. Orí kọ̀lítì ni. Ó ní kò sí ìyàtọ̀ láàrin wọn rárá o kò sí ìyàtọ̀ láàrin wọn. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí ìyàtọ̀ láàrin wọn. Abatẹnijẹ́ ní Dúpẹ́ Onítìrí ọ̀dàlẹ̀ l'Afẹ́nifẹ́re kò sí ìyàtọ̀ láàrin wọn. Bí àwọ̀ Dúpẹ́ fẹ́ bá yé Yorùbá jẹ́ ni. Gbogbo ọ̀rọ̀ tá a gbélé Afẹ́nifẹ́re lọ́wọ́ wọ́n dà wá kò sí ìyàtọ̀ láàrin wọn. Àwọn bàbá tó jẹ́ pé ó yẹ káríwo kínú wa máa dùn àwa ń wò wọ́n inú wa wá ń bàjẹ́ pé ṣé nígbà ayé àwọn bàbá yìí ní ìran Yorùbá máa dẹ́ni ìtàn. Kò sí ìyàtọ̀ láàrin wọn o. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ di àwọn abatẹnijẹ́ ní Dúpẹ́ Onítìrí ọ̀dàlẹ̀ l'Afẹ́nifẹ́re. Dúpẹ́ Onítìrí tí ò lè ṣẹlẹ̀ òun sọ pé ó ṣẹlẹ̀. À ń bá wọn ka ọjọ́. Ẹni tó fẹ́ gbàjọba kára ó tu Yorùbá ń gbógun ti Yorùbá face the Yorùbás. Rán àwọn ọmọ Yorùbá lẹ́wọ̀n. Pàbíyamọ lẹ́kún. Ilé aláyọ̀ ó sọ di ilé ẹlẹ́kún. Ẹ gbọ́ ṣé ìyàtọ̀ wà láàrin wọn ni? Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí ìyàtọ̀ láàrin wọn. Ọ̀dàlẹ̀ l'Afẹ́nifẹ́re. Àwọn bàbá yẹn wọ́n dalẹ̀ Yorùbá wọ́n dalẹ̀ Awólọ́wọ̀. Awólọ́wọ̀ gbé wọn lẹ́yìn. Wọ́n wá fẹ́ yín wọ́n fi gé ọmọ Yorùbá jẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn á sọ pé Awólọ́wọ̀ ti lọ náà. Awólọ́wọ̀ ti lọ gba títí ẹ̀jẹ̀ kẹ́mi náà ló gba títí mi. That is why you see them. No one of them say anything good about the Awólọ́wọ̀ fi ṣe again. Wọ́n àjọkọ̀ kan wò pé àkókò òsì dà. Oòduà investment dà. Olùwà glass dà. Gbogbo company tí Awólọ́wọ̀ dálẹ̀ pátápátá National Bank dà. Kí ló dé tí gbogbo ẹ̀dẹ̀ tó dẹ̀ kún mọ́ wa lórí káwọn náà wá yarí kọ́tẹ̀ jáde síta káwá wò bú ó lérò lẹ́yìn ẹ̀rí ní. Ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nípa Afẹ́nifẹ́re tó wà láyé òde òní. Ẹni tí Awólọ́wọ̀ mọ̀ pé olódodo ni bàbá yẹn ní Awólọ́wọ̀ kọ sí òun ìyàwó Awólọ́wọ̀ tún kọ sí òun. Òun ló jẹ́ kí Akíntóyè ò lérò lẹ́yìn káàkiri àgbáyé pé ìsí ó ní fíṣàn Awólọ́wọ̀ nínú. Òun ò dúró ní ìdúró ọ̀dàlẹ̀ lóòótọ́ wọ́n jọ pariwo rìsọ́ṣọ́rì tẹ́lẹ̀ ni wọ́n jọ pariwo rìsọ́ṣọ́rì tẹ́lẹ̀ ni àbàbá Akíntóyè was among of Afẹ́nifẹ́re náà ọmọ Awólọ́wọ̀ ni àwọn kẹ́dẹ̀ wà láàrin ibẹ̀ tó jẹ́ pé fíṣẹ́ Awólọ́wọ̀ yẹ kúrò lọ́kàn wọn ṣùgbọ́n torí pé ọjọ́ orí la fi ń pín ọ̀rọ̀ yẹn wá dórí Afẹ́nifẹ́re dórí Fáṣọ̀rántì ó forí ṣọpọ́n. Afẹ́nifẹ́re dórí Fáṣọ̀rántì ó pín yẹlẹyẹlẹ. Ẹ gbọ́ kí ni ìyàtọ̀ láàrin Dúpẹ́ Onítìrí àtàfẹ́nifẹ́re.
abatẹnijẹ́ ni Dúpẹ́ Onítìrí, ọ̀dàlẹ̀ l'Afẹ́nifẹ́re. Kò sí yàtọ̀ láàrin wọn. Àwọn ọmọ Yorùbá ní kájá wọra wa ń bèrè. Àtàwọn àwọn bàbá wa tó ṣe ń lọ sí ipò àgbà lẹ́ni. Ní sunkún alẹ́ Nàìjíríà ò lè fẹ́bọ̀ Yorùbá o. We must get out of this mess yo. Ìjọba Adélé ẹjọ́, ọ́fíìsì yín dà, secretariat ti yín dà, àbẹ́ máa níjọba ní lọ́fíìsì. Abatẹnijẹ́ ni àtọ̀dàlẹ̀. Kò sí yàtọ̀ láàrin wọn. Afenifere was not for Yoruba race. Afenifere is for Nigeria. Afenifere wọ́n jẹ́ Afenifere máa Afenifere bí ni wọ́n. Ẹgbẹ̀rún tí ń gbà yẹn lọ́hùn nígbà tí Tinubu campaign for second time nígbà tó fẹ́ di gómìnà Lagos State ó ní àwọn gangan ní Afenifere. Ibi tẹ́ ti máa mọ̀ pé mẹ́wàá ti ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ travel out o, mo fẹ́ wá sí America, ẹ bá mi sọ fún ìjọba Délé mo nílò passport, mo fẹ́ gba passport. Níbo ni àwọn immigration ti tọ̀dọ̀ yín wà? Dúpẹ́ Onítìrí the ààrẹ òpùrọ́ of Yorùbá land. Mo fẹ́ gba passport o, ti yẹ ká máa níbi tàbí máa gba passport. Why are we deceiving ourselves? Ohun tí ò lè ṣẹlẹ̀ tẹ́ ló ṣẹlẹ̀. Ẹjọ́ gbogbo Dúpẹ́ Onítìrí síta kó máa fi tako ìrìn àjò tọmọ Yorùbá gbàgbọ́ nínú ẹ̀ pé ó máa sòso rere, pé ó máa mú wa kó nínú ìgbèkùn. Ojú wa ti là. Afẹ́fẹ́ ti bí àti rí gbùrù adìyẹ. Bàbá Èkìtì ló fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nípa Afẹ́nifẹ́re tó wà láyé òde òní. Ojú ọmọ Yorùbá ti là. Ẹ yé máa tàn wá. Bàbá Fáṣọ̀rántì, ẹ yé máa tàn wá. Bàbá Adébánjọ, ẹ yé máa tàn wá. Ojú wa ti là, ẹ yé máa tàn wá. Ẹ yé fi wá gbowó l'Àbújá mọ́, ẹ yé máa tàn wá. Ẹ yé fi wá gbowó lọ́wọ́ àwọn gómìnà. Let me tell you one thing, tí majority ọmọ Yorùbá ò mọ̀ lénìí. Àwọn gómìnà yẹn kọ́ ni problem wa o. Àwọn bàbá ìtẹ́kùnrin àwọn Afẹ́nifẹ́re yìí ni. Àwọn ni problem. Tí gómìnà kan bá dúró déédéé, àwọn ló máa lọ rìpọ́tẹ̀ l'Àbújá. Wọ́n ṣe dáadáa nígbà ayé Ọbásanjọ́. Wọ́n kàn dúró gẹ́gẹ́ bí wọ́n fi ní gbangba wọ́n mú Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ọ̀tá ni. Lẹ́yìn ọ̀rẹ́ Ọbásanjọ́ ni wọ́n jọ ń dàrú ni. Wọ́n máa gbọ́ Awólọ́wọ̀ ti lògbà títí ó ti lọ, káwa náà lògbà títí wa. Wọ́n ti gbàgbé pé Awólọ́wọ̀ serve the Yorùbá. Lórúkọ Awólọ́wọ̀ fi parun. Abraham Adésẹ̀yà serve the Yorùbás. Lórúkọ Abraham Adésẹ̀yà fi parun. Ṣé bó orúkọ bàbá Adékúnlé Ajáṣe là ń dá lẹ́ni? Orúkọ bẹ́ẹ̀ kọ́ Rason Kuti. Orúkọ bàbá Táíṣólà ní là ń dá lẹ́ni? Bàbá Gani Fáyẹ̀mí. They use everything to serve the Yorùbá race. Orúkọ wọn ò ṣe parun. Ṣùgbọ́n nígbà títí yín, elébi ẹ̀ẹ́dẹ̀ lè yó. Yorùbá, don't let us allow all these old cargoes to speak behalf of us again. Immediately they say it out, let us reject it. Bàbá kílẹ̀ tí ń pè Adébánjọ kò lè rìn dáadáa mọ́. Fáṣọ̀rántì orí wíṣíà ló wà. Tó yẹ kó fi ọjọ́ alẹ́ wọn kó fi ṣe ohun kan tó dáa fún ìran Yorùbá tí Yorùbá ò fi ní gbàgbé wọn láéláé. Wọ́n ń ba Yorùbá jẹ́ ni. They say eléyìí tí Akíntóyè ń sọ yẹn àti Ìgbòho rọ́bìṣì ni ó máa jẹ́ rọ́bìṣì lẹ́gbẹ̀ẹ́ yín.
nígbà tó jẹ́ ọ̀nà fún ọmọ mẹ̀kúnnù láti ní ìsinmi ni ó máa jẹ́ rọ́bìṣì lójú yín nígbà tó jẹ́ pé ẹ̀yin ọ̀tá mẹ̀kúnnù nìyín. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.